tún ti yá o ẹ fojú ló ń jẹ ayọ̀ jẹ lórí ìkànnì yìí o Ṣòkòtì TV YouTube channel Ẹ̀rìnmọ́ Sẹ́lẹ̀kẹ̀ ètò tó yà kílálà pẹ̀lú olólùfẹ́ yìí o Abdulrasaq Adéwálé Ṣòkòtì alágbẹ̀dẹ ọ̀run àdìrà ètò bí ẹni ṣàna ìyàwó ẹ máa wò kàn nìyí láti ìgbàdégbà o bó ṣe ń fọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú lọ́balọ́ba àtàwọn àgbààgbà nílẹ̀ Yorùbá tó tún fètò ẹ̀ wá ìrànlọ́wọ́ fọ́pọ̀lọpọ̀ tó níṣòro àti gbogbo ọ̀rọ̀ tó ń lọ tó ń jà ràn-ìràn láwùjọ wa gbogbo ẹlẹ́ ó máa wò lórí ìkànnì yìí o Ṣòkòtì TV YouTube channel ẹ máa wò ó. Ẹ bá wa dárúkọ yìí sà àti bí ẹ ṣe jẹ́. Auzubillahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Orúkọ mi ní ẹ̀kúnrẹ́rẹ́ òun ni Umar Saad Imam tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ní sí US Imam. Ẹnì kejì mi tí a jọ dúró òun náà ni AA Abọ́lájí Àjàsà tí a jẹ́ aṣojú fún Ìlọrin Heritage Preservation Foundation. Ó tó ṣẹlẹ̀ ni pé à ń gbọ́ àwọn ọ̀rọ̀ kan wọ́n ní Ìlọrin wọ́n ní wọn ò fara mọ́ ẹ̀ṣọ́ aláàbò ìrù ẹkùn tí Sunday Igboho fẹ́ gbé wá kí la lè sọ lórí rẹ̀. Àkọ́kọ́ ni pé mi ò lágbára láti gbẹnusọ fún Ìlọrin. Bàbá ọba Ìlọrin àbáwọn tí wọ́n bá yàn àwọn ni wọ́n ní agbára àmọ́ gẹ́gẹ́ bí foundation ti tiwa tó ṣe pé àṣà àti àládà Ìlọrin náà làwa fẹ́ máa protect lọ́dọ̀ títí wa àwa náà faramọ́ a sì padà gbé jáde láìpẹ́ pé faramọ́. And then yes sir. Okay. Ojú wo lẹ fi wò àti pé kí ló dé tẹ́ fi faramọ́? Ojú tí àwa fi wò àkọ́kọ́ ni wípé ẹni tó dá ìrù ẹkùn lẹ̀ ẹni tí gbogbo ayé mọ̀ pé divisionist ni ẹni tí tó sà ń sọ̀rọ̀ nípa bí wọ́n sì kọ́ Nàìjíríà òun ló ń champion Yorùbá nation gbogbo ayé ti mọ̀ yẹn it's no more a secret pé Sunday Igboho òun ló ń champion Yorùbá nation so bóòlù àwọn onírú àwa ti fẹ́ trust rẹ̀ and Yorùbá nation gbà yẹn gbogbo àwọn activities wọn wọ́n ní pé wọ́n láwọn ń bọ̀ wá ìjákì lọ́rin àwọn kògùn bọ̀ wá àwọn fẹ́ wá yọba lọ́rin so ń pa wá lẹ́rìn so nígbàgbọ́ àní confidence nínú the so-called ìlú ẹkùn àti ẹni tó dálẹ̀ so that is our position as members of Ìlọrin Heritage Preservation Foundation. Mo sọ lẹ́ẹ̀kan a sọ̀rọ̀ fún Ìlọrin à ń sọ̀rọ̀ fún foundation àti títí wa táwa ń sojú pé position títí wa o a sì padà gbé jáde a sì ṣègbésẹ̀ tó bá yẹ ká sí ìlú ẹkùn àtẹnitọ́ dálẹ̀ àfẹ́ wọn nílọrin àfẹ́ wọn Kwara. nígbà tó jẹ́ pé ó ti wá sọ́yìn tí tó pé Ìlọrin gan-an ti ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ báyìí ńkọ́. Kò dí wa lọ́wọ́ láti ṣègbésẹ̀ títí wa kò dí wa lọ́wọ́ láti ṣègbésẹ̀ tá a bá fẹ́ ṣe because èyí tí àwa fẹ́ ṣe òun ni wípé ká find out ṣé ìjọba ti fún ní license ní Kwara lọ́kàn wa wọ́n lè máa lọ ṣogun tí wọ́n bá fẹ́ ṣe ní Ọ̀yọ́ tó ti wá àbí South West but ní Kwara ti ti wá yìí agenda divisionist wọn yẹn ni náà ni objective wọn ojú táwa fi ń wò nù tó ti yé ìmọ̀ ní gbogbo Ọ̀yọ́ wọ́n profile àwọn Fúlàní àwọn Haúsá gbogbo alárí gbogbo ìmọ̀ tí wọ́n hàn wọ́n ìjọba sì dákẹ́ so tíjọba ọba wa fẹ́ crisis ní Kwara State kí wọ́n tètè lé wọn padà síbi tí wọ́n ti wá because in Ìlọrin here we are going to protect ourselves. ó kọ nílẹ̀ kan sí. Orúkọ mi ni Umar Saad Imam tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ sí US Imam. tẹ́ gbẹnusọ fún. tá à ń gbẹnusọ fún Ìlọrin Heritage Preservation Foundation. Divisionist ni Sunday Igboho according to him. Àánú ọmọ Yorùbá sì ń ṣe mí. Ó dùn mí pé bàbá wa Ọlárìnwájú ti kú.
mo regret pé wọ́n ti kú ní irú àsìkò yìí. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ má bínú pé mi ò kí yín ẹ kú déédé àsìkò ní gbogbo ibikíbi tẹ́ bá wà ní gbogbo orígun mẹ́rin àgbáyé. Ẹ dúró ná, kí ló dé tó jẹ́ pé àwa Yorùbá a máa ń sọ wípé gbogbo ń tọ́wọ́ wa ọ̀bá tó afẹ́ fi gọ̀gọ̀ fà á? Ṣé dandan ni kí Sunday ó jà fún Ìlọrin? Ṣé dandan ni kí Sunday ó jà fún Kwara State? Ẹ má sì mí gbọ́ o, mo fẹ́ kẹ́ ẹ mọ reason tí mo fi béèrè question yẹn, bóyá ẹ lè elaborate ẹ̀ fún mi nínú comment section. Ẹ̀rù ń bà mí o, ẹ̀rù ìgbésí ayé wa ń bà mí o. Ní ọdún 2025 àwọn first class ọba tí wọ́n wà ní Kwara ní ọdún tó lọ 2025 mẹ́sàn-án ni wọ́n first class ọba. Mi ìfẹ́ máa gbà yín lásìkò láti máa ka orúkọ wọn níkọ̀ọ̀kan, orúkọ wọn wà bí. Mo lọ ṣe research ilé àwọn nǹkan tí mo ń sọ ẹ̀ lórí ni. Nígbà tí ó di ọdún 2026 tá a wà yìí ní January, gómìnà Kwara State wọ́n elevate àwọn ọba 19 sí first class láti second class. N tá à ń sọ ni pé ní ọdún tá a wà ní January, odidi ọba 19 ni wọ́n lọ fi kún àwọn mẹ́sàn-án tí wọ́n jẹ́ first class tẹ́lẹ̀. Tẹ́ bá wá fi 19 kún mẹ́sàn-án, ẹ rí i pé 28 ló jẹ́ yẹn. 28 ló jẹ́ yẹn tí wọ́n jẹ́ first class ọba. Nígbà tí àwọn yẹn dẹ̀ join, first class ọba lásán ni mo sọ yẹn o. A sọ̀rọ̀ second class ọba sí o, a sọ̀rọ̀ third class ọba o. Ní gbogbo àwọn ọba tí wọ́n wà ní Kwara State, àwọn ọba ni mò ń sọ o, mi ò sọ̀rọ̀ emir o. Àwọn ọba tí wọ́n wà ní Kwara State, àwọn Yorùbá tán wà ní Kwara State, as of 2026 tá a wà yìí, 54 ni wọ́n. 54. Kò ní báyìí lẹ́rù. Tá a bá wá fòkó ń bẹ̀ yẹn, àwọn oríṣi mi ni mò ń sọ fún yín yẹn o. Tá a bá wá fòkó ń bẹ̀ yẹn, tá a wá bọ́ sí pé okay, ní Kwara State, kí ni population àwa ọmọ Yorùbá ní Kwara State? Ẹ dákun, mo fẹ́ kí ẹ farabalẹ̀. Population àwa ọmọ Yorùbá ní Kwara State, òun ni mo fẹ́ ká sọ̀rọ̀ nípa ẹ̀. Kọ́lọ́hun kó fi ìṣọ́ rẹ̀ ṣọ́ wa. Population àwọn ọba nílẹ̀ Yorùbá ni mo fẹ́ sọ fún yín o. Population Yorùbá nílọrin ní Kwara State ni mo fẹ́ sọ fún yín o. Yorùbá population in Ìlọrin status. Yorùbá are the linguistic and demographic majority. Reason.
of all these groups, the Yoruba were clearly the dominant and regarded as the aborigine. Ilorin is classifies under the North Central but considered a Yoruba city by all historical and sociological standards. Estimated base in Kwara State pattern where Yoruba are, wọn ò sọ iye wọn ní number but wọn estimated Yoruba are 65.2% of the total population. 65.2% of total population. Ẹ má gbàgbé o, mo ní 65. 50 ni ó jẹ̀bi ìlàjì. But another 15 ti gùn tó fi jẹ́ 65. Ó tún wá lé 0.2. 65.2 ni àwọn ọmọ Yorùbá tí wọ́n ń bẹ ní Ìlọrin tí population náà jẹ́ 1.17 million. 1.17 million in 2022. Ẹ má bínú. Fulani population in Ilorin status. Fulani are a significant minority and hold the emirate. Politics, leadership, history. At the start of the 19th century, Ilorin had sustained Ilorin had substantial Fulani, Hausa, and Yoruba populations. The emirate has been Fulani since 1823. The emirate now. No extra census figure bí kò ṣe ṣe extra census figure lórí tiwa náà based on Kwara State Fulani is equal to 7.8%. 7.8% sí 65.2. 7.8. Ẹ dákun torí Ọlọ́run. Bí aláraba wa alára òru ṣé dandan ni káwa ó ní ó kó àìsàn ó kó àìwò ni. Ṣé dandan ni? Now, ẹ jẹ́ kí n wá sọ báyìí. Sunday wá gbéra pé ara ilẹ̀ Yorùbá ní Ìlọrin tàbí Kwara State as a whole. Now, wọ́n wá kọ́ṣán àwọn lọ́balọ́ba wọn láti Emirates pé kí àwọn ò gbọ́dọ̀ rí Sunday Igboho ní Kwara State mọ́. Tán bá sọ pé Ìlọrin ìbá tún tẹ́ mi lọ́rùn díẹ̀. Ìbá tẹ́ mi lọ́rùn díẹ̀ tán bá sọ pé Ìlọrin. Ẹ wo iye ọba tí mo lá ní Kwara State tó jẹ́ ọba Yorùbá. Ẹ wo iye wọn. Now, bí a ṣe wá ní population ọba tó pọ̀ tó yẹn, àwa ti rí àwọn kọ̀ọ̀kan náà tán jáde pé kí Sunday ọmọ wá sọ́dọ̀ àwọn mọ́. Ẹ dákun, kí ni Sunday ń wá lọ síbẹ̀? Ṣé Sunday ń lọ tọrọ owó ni? Àbí Sunday ń bá ọ̀rọ̀ ààbò lọ? Ẹ má rí mi bí ọ̀rẹ́ Sunday o. Tí Sunday bá ṣe ni màá sọ, tí ò bá ṣe mi ò ní sọ o. Ẹ má rí mi lọ́rẹ̀ torí àwọn òpònú míì lè ti máa rò lẹ́mìí ara wọn àbí kí n má sọ pópònú. Àwọn míì lè máa ti rò lẹ́mìí ara wọn pé kílẹ̀ ti fẹ́ kọ́ sọ èèyàn Sunday ni. Mi ì ṣe èèyàn Sunday, èèyàn Yorùbá ni mí. Mi ì ṣe èèyàn Sunday, mi ì ṣe èèyàn Ìbà Gani Adams,
èèyàn Yorùbá lèmi, èèyàn Yorùbá tán bá ní èèyàn Yorùbá ó lèmi. Now ẹnìkan wá jáde ó wá ń sọrú kàntànkàntàn tẹ́ni yìí ń sọ wípé ok kí ló burú nínú secession pé a fẹ́ dá dúró ṣé òfin orílẹ̀-èdè yóò recognize ẹ̀ kí ni àwa ṣe jẹ́ ọ̀daràn níwájú àwọn tó ń sọ̀rọ̀ yìí tí wọ́n fi believe pé ìlú tí àwa ní tá a gbà yín lálejò sí ẹ̀yin ò fẹ́ nǹkan táwa ọmọ onílé ń sì bá fẹ́ ṣe. Ẹ wá wo gbogbo àwọn ọba yẹn ká mọ̀ wá rí ẹni tó lè jáde pé rárá o kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ tèmi o. Tá a bá ń sọ fún yín pé gbogbo ọba tí ń bẹ ní Kwara State wọ́n wà lọ́ndà Emirates ní irọ́ lápá. Ṣebí Ẹ̀rìn Ilé, Ọ̀fà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní Kwara State ṣe bí ọba Yorùbá ni wọ́n ṣe bí Yorùbá náà jọba lé lórí ṣe ẹ̀mí àwọn ká sọ pé ẹ̀mí àwọn èèyàn táwọn jọba lé lórí yẹn ká sọ pé kò ní mínì fáwọn wọn wá protection. Is that what we are saying? Ṣé ká sọ pé irú àwọn yẹn wọn need the protection ọmọ Yorùbá? So ó wá ń bà mí lẹ́rù pé àwa kan já ẹ wò mo ti ń gbọ́n díẹ̀díẹ̀ báyìí ó ṣeé ṣe kí n má sọ nǹkan kan púpọ̀ nípa Kwara State mọ́ torí tí ẹ̀yin bá ti kọ̀ tẹ́ ẹ̀ lè dúró bí ẹni tó ní òmìnira ara rẹ̀ ṣé irú mi mélòó ni irú mi tọ́wájé mi ni màá máa wá òmìnira fún gbogbo Kwara State. Ẹ jẹ́ pé as at 2022 àbí 2022 náà ni wọ́n ní wọ́n jẹ́ 1.7 àbí 1.8 million nígbà yẹn ẹ wá wo iye tí wọ́n ó ti dà báyìí iye tí wọ́n ó ti dà yìí náà sì rèé kì í ṣe pé tó wá sọ pé àwọn Fúlàní ó ti lé sí iye tí wọ́n wà yẹn torí àwọn ń bímọ àwa náà ń bí wọ́n ń bímọ àwa náà ń bí so almost the same range náà ni ó sì wà the same di bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. Now àwa kan máa wá jókòó a máa gbèjà Ìlọrin ẹ̀rù tó ń bà wọ́n ni pé Sunday Igboho fẹ́ gba Ìlọrin padà sọ́dà Yorùbá yóò padà rí bẹ́ẹ̀ wàláhì bí ò jẹ́ Sunday yóò jẹ́ lómi Ọlọ́run Elédùmarè ń gbọ́ àsìkò fẹ́ẹ̀ tó ẹ jẹ́ kásìkò dé àsìkò ni ò tí ì tó tásìkò bá tó tó bá di àsìkò sísú fòrò á lanu dandan nìyẹn so ẹ wá wo minority Fúlàní bó ṣe ń terrorize wa ok gbogbo àwọn èèyàn tí wọ́n jí kó lọ ní Kwara State yẹn nítorí kò ti jẹ́ iná Ìlọrin gangan kò ní mínì sáwọn eléyìí náà ń sọ yẹn o torí kì í kúkú ṣe Emirates ló ti ṣẹlẹ̀ awútàwé ń jọ sí mo sọ̀rọ̀ bàbá wa Jẹ́bà ẹ̀yin èèyàn rí bí nǹkan kan ṣùgbọ́n ìjọba ò rí bí anything ẹ mọ́ gbàgbé o ó ti yẹ ká rí politician tí ó mú kinní yẹn dé ti Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu o bóyá wọ́n di àwọn náà létí síbẹ̀ yẹn ni mi ò mọ̀ o pé bàbá kan ti jẹ ọba bàbá ti lé ní 100 years of age nsìn bàbá dẹ̀ ti jẹ ọba bóyá bí 20 something years ago wọn ò dẹ̀ gba sálárì £1 látọdún yẹn bàbá dẹ̀ ti ní jọ́jímẹ́ǹtì bíi 5-6 tí mo ti fi hàn yín lórí ètò mi rí pé jọ́jímẹ́ǹtì tí bàbá rèrè tí ò sí àpì tí wọn ò dẹ̀ ṣe nǹkan tí kóòtù pa láṣẹ àwa lẹ́ẹ̀mọ́ fi kóòtù dẹ́rùbà gbogbo tẹ́yìn bá ti ṣe gbogbo tó bá ti jẹ mọ́ Emirates gbogbo tẹ́yìn bá ṣe àṣegbé ni mo ní tó bá dìgbà sísù ọ̀rọ̀ àlà
èmi ò sínú àwọn èèyàn tí ó máa bẹ̀rù o wàláì bí anything bá dé sìn lórí pé kí Yorùbá ọmọ yẹ ara wọn ó pẹ̀lú àwọn tí ó lídìí o kì í ṣe ẹnu kọ́ o ètè bọ́ọ̀lù kọ́ o wàláì mo pẹ̀lú àwọn tí ó lídìí òyìn mo sọ fún yín pé ọjọ́ ìjà yín ò tí ì pé tẹ̀ ń jà ẹ̀yin tẹ́ pera yín lẹ́mírètì ìjà yín ò tí ì àsìkò ìjà yín ò tí ì dé àsìkò ìjà yín ò tí ì dé by the time tásìkò ìjà yín bá dé a sọ fún yín pé ẹ lè kílèmù Yorùbá a sọ fún yín pé ilẹ̀ bàbá Fúlàní ò dé Ìlọrin a sọ fún yín bẹ́ẹ̀ a sọ fún yín bẹ́ẹ̀ pé àwa la ní Ìlọrin Àfọ̀njá ló ní Ìlọrin Àfọ̀njá ló ní Ìlọrin gbogbo plan yín lórí ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ṣe terrorize àwọn Haúsá kó lè work nílẹ̀ Yorùbá kó lè work ẹ kàn ń ṣera yín lásán ni so gbogbo nǹkan tẹ́ ẹ fẹ́ kó change náà nìyẹn tẹ́ ẹ fi ń gbé gbogbo ogun yìí sí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu gbogbo nǹkan tẹ́ ẹ fẹ́ kó change nìyẹn yóò dẹ̀ change pẹ̀lú ògo Ọlọ́run yóò change ẹ̀yin ọmọ Yorùbá ẹ lọ fọkàn balẹ̀ àwa ló wà lórí ẹ̀sìn àwa ló tún kàn gbogbo tẹ́ ẹ rò pé àtúnṣe máa wà ń bẹ̀ yìí yóò látúnṣe ó níbi tá a lè sọ̀rọ̀ mọ́ lérí àbẹ̀yẹ ni yóò látúnṣe tásìkò tí ó bá látúnṣe bá dé bí àlà ló máa jẹ́ ṣe mọ̀ pé ọ̀rọ̀ autonomy local government ẹ mọ̀ iye ìjọba tó ti gbé gbàtà síwájú kọ́kọ́ sọ̀rọ̀ lórí ẹ̀ àwọn èèyàn rí bí anything ó ṣe officially ó ti wà bẹ́ẹ̀ sìn ó lè jẹ́ pé ara àwọn oníjẹgúdú jẹra òṣèlú àwọn òṣèlú tí ò bẹ lọ́hùn ọ̀la rere tí wọ́n tó ń lọ àwọn local government lọ́wọ́ gbàgbà owó yẹn ètò gbogbo àwọn nǹkan tó máa ń yà mí lẹ́nu nìyẹn pé immunity ni ó bà orílẹ̀-èdè yìí jẹ́ the world immunity ó yẹ kẹ́ ẹ yọ dànù ẹ kàn lè ṣàpèjúwe ọ̀rọ̀ tí wọn ò lè pe gómìnà ń pa ẹ̀ tán lè pe president ń pa ẹ̀ ó sì ń dà yẹn sì ń dà tàbí àwọn president senate àbí ti house of rep yànnà náà àwọn nǹkan kan tán lè takú wọn lé lórí bọ immunity tẹ́ ẹ̀ bá yọ immunity dànù immunity ni ó bà orílẹ̀-èdè yìí jẹ́ immunity my foot immunity yìí ni àwọn gómìnà ní ká sọ wípé bó ṣe jẹ́ Supreme Court ló pàṣẹ pé àwọn local government gbọ́dọ̀ ní autonomy owó wọn gbọ́dọ̀ máa lọ direct sọ́wọ́ wọn a sì tún ráwọn gómìnà tí ń lọ wọn lọ́wọ́ gbà kò sófin kankan tó máa wọn yẹn nítorí wọn ní immunity ṣe rí pé immunity ń ba ti orílẹ̀-èdè yìí jẹ́ gan tọ́ra wọn yẹn ní immunity kò sí òfin kankan tó mú wọn bí tọ́lọ́hun ti mú ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì nìyẹn àwa ordinary kò tí kóòtù tó jẹ́ ordinary bọ́ kóòtù kọ̀kọ̀kọ̀ lásán bí wọ́n á pàṣẹ fáwa àwa abide by it Supreme Court ó pàṣẹ àwọn ọmọ wèrè kan wọ́n mọ̀ ṣe tó wù wọ́n against àṣẹ Supreme Court now ìyẹn bẹ́ẹ̀ yẹn mo wá ń sọ fún yín wípé ẹ dákun kí ló kan Sunday Igboho pẹ̀lú Kwara àgùntàn ò sọ pé òun ò sọ mọ́ ewúrẹ́ ò sọ pé òun ò sọ mọ́ àgùntàn bó ń gbàtà àgùntàn wá ní ìyá tòun òbí dúdú sọ̀ràn ni Sunday ní àwọn ibi tó lè lọ táwọn èèyàn máa appreciate ẹ̀ ṣé bẹ́ẹ̀ rí tó bá dé ìlú kan nílẹ̀ Yorùbá ṣé bẹ́ẹ̀ rí àwọn èrò ó túmọ̀ sí pé ó ti ṣe dáadáa sẹ́yìn
bírò àwọn aníní bá wà láyé báyìí ṣé bí wọ́n bá lọ sí ìgboro bẹ́yẹn ṣé bẹ́ẹ̀ wọ́n ṣe rérò nìyẹn irú àwọn Babátúndé Fọlọ́runṣọ́ tán bá wà láyé rò ní ṣé wọ́n jáde kérò ìrọ́ tẹ̀lé wọn bẹ́yẹn wọn ò ní mọ̀ wọ́n á máa rí ni pé táwọn bá ti lọ pẹ̀lú wọn wọ́n á identify àwọn pẹ̀lú wọn so ẹ wo èrò tó ń wọ́ tẹ̀lé Sunday Igboho tí Ìbà Gani Adams bá jáde ẹ wo èèyàn tó ń wọ́ tẹ̀lé àwa kan ti wá jọba lórí pé bá ṣe bá àárín yẹn jẹ́ tí ò táàrin ò ní tò mọ́ láéláé a pé gbogbo àwọn ọba ẹ̀rí kankan ṣe sí ẹ̀rí kankan ṣe sí ìdísìn akàngbọ́ lábẹ́nú wọ́n ń pè mítìnì ṣé mítìnì yín ó dìgbà tí kú bá pa gbogbo wa tán kí tẹ́ ẹ tó ṣe mítìnì àbí mítìnì ò fowó lọ́kọjá mítìnì ká sọ pé àwọn ọba òkè o ẹja fúnra wa lè wí kálukú fi rédíò àgbọ́dọ̀ pàdé níjọba yìí kí ló ń da yín dúró tẹ́ ẹ̀ lè parí ìjà tí àwọn ọmọ tó wà lẹ́yìn Sunday Igboho wọ́n gbógun ti Ìbà Gani Adams àwọn ọmọ tó wà lẹ́yìn Ìbà Gani Adams wọ́n gbógun ti Sunday Igboho ẹ̀yin àgbààgbà sì ń wòran gbogbo àwa kí náà ń korúkọ ẹ̀ àwa blogger tá a bá ti take side ká máa rántí àwọn alálẹ̀ a nídìí láti take side níbi eléyìí no matter how nígbà kan rí Ìbà Gani Adams náà ti ṣe àwọn nǹkan kan fún ìran Yorùbá torí bá sì pẹ́ aṣíwèrè èèyàn ló máa ń gbàgbé so bí ẹnìkan bá tó wá jáde tó ń ṣiṣẹ́ ribiribi báyìí ṣé ká dàrin wọn rú ló yẹ àbí ká jẹ́ káàrin wọn ó gún káwọn méjèèjì kí wọ́n Sunday òkè sọpọ̀ Sunday Igboho sọ pé òun kì í sọmọ Ìbà Gani Adams náà ó ti sọ rí dáadáa pé bàbá wọn ni kí lẹ tún fẹ́ èyí tẹ́ wà lẹ́yìn Ìbà Gani Adams tẹ́ ń bú Sunday kí lẹ tún fẹ́ Sunday ti fẹnu ẹ̀ sọ rí lórí íńtánẹ́ẹ̀tì pé bàbá wọn ni kí lẹ tún fẹ́ ṣé yóò lọ máa bọ ààrẹ Gani Adams ni ṣé yóò lọ máa bọ wọn ni àbí yóò lọ máa jí dọ̀bálẹ̀ wọn láàárọ̀ then ẹ̀yin tí ẹ wà lẹ́yìn Sunday Igboho náà tẹ́ ń bú Ìbà Gani Adams èmi ò ní tẹ̀lé yín bú ẹnìkankan nínú àwọn méjèèjì èmi ò máa wá bí àárín àwọn méjèèjì ó ṣe tòrò nítorí ọmọ Yorùbá ìdẹ̀rùn ọmọ Yorùbá lèmi gbé dání ìdẹ̀rùn ọmọ Yorùbá ni mo gbé dání now mi mọ èrò ọkàn wa tó jẹ́ wípé Ìbà Gani Adams ok ṣàfẹ́kù náà mọ wá sílé Sunday Igboho wá dọ̀bálẹ̀ láàárọ̀ ni ọ̀rọ̀ tá à ń sọ ó ti ń reflect nínú ọ̀rọ̀ àwọn méjèèjì ò kì í sọ̀rọ̀ tẹ́lẹ̀ wọn ń sọ̀rọ̀ bí ọ̀rọ̀ ọjà ó ti ń reflect ọ̀rọ̀ nínú nǹkan táwọn méjèèjì sọ sí ìyẹn dẹ̀ ń dùn mọ́ wá nú àwọn ọmọ Yorùbá àdẹ̀pẹ́ra wa lọ́mọ Yorùbá ìyẹn tí wọ́n ń ṣe yẹn ló dẹ̀ ń dùn mọ́ wá lójú Yorùbá èwo nìyẹn Yorùbá èwo ni wọ́n jẹ́ bàbá Alárinwájú Adépọ̀jù kọ́lọ́mbà mi fọ̀kún kẹ́ wọn ó ní ìjà tí Akíntọ́lá àtAwólọ́wọ̀ jà ń jọ́ sí ó tọ́ kó parí ṣùgbọ́n kò parí ó tún ń le ní àwọn tó fẹ́ ta Akíntọ́lá wọ́n gbógun sọ́mọ Awo àwọn tó wọ́n fẹ́ ta Awólọ́wọ̀ wọn ò jẹ́ kó máa Akíntọ́lá ráyè ó ní ṣe bí wọ́n parí ìjà ọ̀hún ó ní ìjà là á parí àlè parí dúkù èyàn wò ìrẹ́pọ̀ wo la rí láàrin ọmọ bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ àti ọmọ bàbá wa Akíntọ́lá ìrẹ́pọ̀ wo la rí láàrin wọn títí dìsìn ṣé à ń gbọ́ pé ọmọ Awólọ́wọ̀ àti ọmọ Akíntọ́lá jọ ń ṣe kinní kan ṣé bẹ́ẹ̀ là ń gbọ́ ṣáàrántí closeness wọn tẹ́lẹ̀ ni kí ló tó jẹ́ pé àwọn ọmọ Yorùbá fẹ́ fojú gbogbo nǹkan fẹ́ bà nǹkan jẹ́ ni kí ló dé tó jẹ́ pé a fẹ́ bà gbogbo nǹkan jẹ́ ni mo Sunday Igboho go to Kwara tí Kwara bá láwọn ò fẹ́ yín tí Kwara bá láwọn ò fẹ́ yín kò fẹ́ yín náà nìyẹn fi Kwara lẹ̀ lọ́rùn náà inú wọn dò sí àwọn èèyàn tó ń jí gbé mbẹ yẹn ni leave them alone Lagos State wà ńbẹ̀
Ògùn wà ń bẹ̀, Ọ̀yọ́ state wà ń bẹ̀, Ondo state wà ń bẹ̀, Èkìtì state wà ń bẹ̀, Ọ̀ṣun state wà ń bẹ̀. Sáwa ní Sunday ò ríbi lọ ni. Sáma ní Sunday ò ríbi lọ ni. A lè sọ pé Sunday ò ríbi lọ náà. Ẹni tá a fẹ́ rí la fẹ́ rí, kò síjọ́ tá a jí tá a rí yàn. So tẹ́ bá ti wá rí wípé ntí Sunday ń ṣe yẹn ò tẹ́yìn lọ́rùn, ẹ ti sọ bẹ́ẹ̀ nìyẹn. Sunday, you don't need to go to Kwara again. Lásìkò tí gbogbo ọmọ Yorùbá ọba lọ ọbẹ̀ bá dé ni mo sọ pé lásìkò sísù fòrọ̀ ńlá ti là. Fòrọ̀ ńlá ti là o. Èmi ò sí lẹ́yìn ẹnìkan. Mi sí lẹ́yìn ẹnìkan. Ṣùgbọ́n mo wà lẹ́yìn Yorùbá. Níwọ̀n bá àgbà tó bá dẹ̀ pé Yorùbá ni Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, tó jẹ́ Yorùbá ni Sunday Igboho, tó jẹ́ Yorùbá ni Chief Gani Adams. À ń pariwo pé Chief Gani Adams jáde, kò fẹ́ jáde. Ṣebí n táwọn náà ń complain lórí ilé kan fóun ní go ahead. Ṣebí n táwọn náà ń complain lórí ilé. Ṣebí ni Sunday David kan tán láwọn ọ̀wá yìí. Ẹ wo iye èèyàn tán ti pa ní Kwara State. Ẹ wo iye èèyàn tán pa. Then this time around kò lọ nílọ pé mo fẹ́ lọ jàjà Fúlàní àti Yorùbá. Tí ẹni yẹn bá lọ kọ́ nìyẹn o. Kò bá yẹn lọ o. N tó bá lọ ni pé yín máa gbìjà àwọn ọmọ ìyá mi káàkiri gbogbo ibi tílẹ̀ Yorùbá bá dé. Yín máa gbìjà wọn káàkiri. So lẹ ti sọdọ̀ràn sí lọ́rùn yìí. Ẹ̀yin méjì tí mo fẹ́ kìlọ̀ fún jù ni Chief Sunday Igboho àti Ìbà Gani Adams. Ìwà bẹ̀yìn o. Mo kàn fẹ́ kẹ́ ẹ reason, kẹ́yìn náà fúnra ara yín, kẹ́ ẹ reason láyé ara yín, kẹ́ ẹ rò nínú ara yín. Pé látijọ́ tẹ́ ẹ ti ń jà, ohun rere wo ló ṣe fúnlẹ̀ Yorùbá? Ìjà yín méjèèjì. Kí ni èso rere tó so fún Yorùbá jẹ? Ìjà yín. Ó ń pòkọ̀ ìbànújẹ́ fún wa náà ni. A jí láàárọ̀, a bọ̀ sórí íńtánẹ́ẹ̀tì, a máa gbọ́ oríṣiríṣi ọ̀rọ̀ tí wọ́n ń sọ nípa láìda nípa Sunday Igboho pẹ̀lú gbogbo bí Sunday Igboho ṣe ṣe. A jí láàárọ̀, a lọ rí íńtánẹ́ẹ̀tì, a máa gbọ́ oríṣiríṣi tí wọ́n ń sọ nípa Ìbà Gani Adams. Ṣé yẹn la máa jókòó tì ní? Ìbà Gani Adams ní ọmọ tiẹ̀, Sunday Igboho ní ọmọ tiẹ̀, àwọn Àgbẹ̀kọ̀yà ní ọmọ tiwọn, àwọn Sọ̀lúdẹ̀rọ̀ ní ọmọ tiwọn, àwọn ọdẹ ní ọmọ tiwọn. Kí ló burú nínú iṣẹ́ tá a ṣe tí wọn ó fi ṣàṣepọ̀? Mo rí ẹ̀yin tẹ́ ń dá kinní yẹn yà sọ́tọ̀, pàápàá jùlọ àwa tá à ń ṣe bẹ́ẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì. Ẹ jẹ́ á bẹ̀rù Ọlọ́run o. Ẹ jẹ́ á bẹ̀rù Ọlọ́run o. Táwọn ọ̀bá báwọn ọmọ ẹlẹ́nu yánmọyánmọ yẹn sọ, tó bá jẹ́ pé àwọn kan ń sọ tí wọ́n sọ wọ́n á jù sórí íńtánẹ́ẹ̀tì ni, èèyàn ní káwọn kò. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ blogger pátápátá, gbogbo yín lẹ wà recognize ni lọ́dọ̀ ọmọ Yorùbá. Gbogbo yín ni ọmọ Yorùbá recognize. Kò sẹ́ni tí wọn ò mọ̀. Kò sí ẹni tí wọn ò mọ̀ nínú wa. Now ọ̀rọ̀ táwa bá dẹ̀ tún sọ jáde, ó máa ń ṣe bẹ́ẹ̀ ní weight. So weight wa tá a níyẹn, ṣé àárín Sunday Igboho àti Ìbà Gani Adams ni wọ́n ní ká fi dàrú? Tẹ́ ẹ bá gbọ́ iye ìgbà tí mo ti sọ̀rọ̀, àwọn tó bá ń tẹ̀lé mi déédéé wọ́n mọ iye ìgbà tí mo ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí. N tẹ́ ẹ expect lẹ́nu mi ẹ̀ ní rí láéláé, torí ìrònú tèmi ò lọ síbẹ̀ yẹn. Ìrònú mi ò lọ síbi kí n faramọ́ ẹnìkan, kí n pamper ẹnìkan, kí n máa yẹ̀yẹ́ ẹnìkan. Ìrònú mi ò lọ bẹ́ẹ̀ láéláé, kò dẹ̀ ní lọ bẹ́ẹ̀, kò dẹ̀ ní bá yín lọ bẹ́ẹ̀ láéláé. N tó important jù ni pé kí ìmọ̀ ọmọ Yorùbá ó ṣọ̀kan. Tó bá jẹ́ pé n tèmi gbé lọ́wọ́ nìyẹn, ṣé kí n wá máa support Gani Adams sí Chief Sunday Igboho? Tàbí kí n máa support Chief Sunday Igboho sí against Ìbà Gani Adams? Ajá ní imí tiẹ̀ nú tẹ́lẹ̀ kó tó jẹ mí ò ní mí náà.
bájá bá wá ní èmi tiẹ̀ nílẹ̀ kó tó jẹ mọ́ èmi ò ní mí tí àwa náà mọ̀ wípé yes àwọn nǹkan kan bẹnu wa tẹ́lẹ̀ káwọn nǹkan kan míì ò tó máa wáyé káwá tó máa fi hùwà ìta wá rí pé àìdáa ni nínú àwọn ìwà yẹn ẹ dàpọ̀ ẹ jẹ́ á yọ sọnù ẹ jẹ́ ká yọ sọnù ọmọ Yorùbá àkójọpọ̀ gbogbo àwọn gúrùpù nílẹ̀ Yorùbá ẹ dàpọ̀ kí ló burú mẹ́ gúrùpù oníjàgbara tá a ní ilẹ̀ Yorùbá ó súnmọ́ 30 tẹ́ ò bá ti jù bẹ́ẹ̀ lọ ó súnmọ́ 30 tí ò bá ti jù bẹ́ẹ̀ lọ àwọn kan ń gbé AK-47 wá sínú oko tiwa àwa ò gbọ́dọ̀ ìbọn sákàbùrà lásán tá a fi ń pa ẹranko wọn ò gbọ́dọ̀ rí lọ́wọ́ tiwa kí ló lè tó bẹ́ẹ̀ kí ló lè tó bẹ́ẹ̀ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹ legalize ìbọn Nàìjíríà kí gbogbo ọjọ́ gbé náà nígbà tí n bá mọ̀ pé ẹni tí mò ń lọ bá tí mo fẹ́ lọ bájà tàbí mo fẹ́ lọ jí gbé irú ìbọn tí mo ní lọ́wọ́ bẹ̀ lọ́wọ́ rẹ̀ kí ni màá fi ṣẹ̀rù bá kó tó sọ̀kọ́ fún mi ẹ legalize ìbọn náà nígbà tẹ́ ẹ̀ kúkú legalize táwọn kan kó lọ́wọ́ rẹpẹtẹ nítorí pàwọ́ jẹ́ law abiding ṣé èèyàn agbọ́dọ̀ jẹ́ law abiding tá a fi kú náà ní ẹ wo àwọn èèyàn tó ti kú nílẹ̀ Yorùbá kí n mọ̀ pé ilẹ̀ Yorùbá nìkan jẹ́ kí n pé ní gbogbo Nàìjíríà nítorí pé àwọn tó ń kú yẹn náà èyí ṣẹran kì í dẹ̀ ṣe ọmọ Haúsá nìkan náà ń pa lọ́nkì sọmọ Fúlàní nìkan náà ń pa gbogbo ọmọ orílẹ̀-èdè yìí náà ń pa àbí ọmọ Yorùbá wà nù sójà wọ́n ti pa àìmọye sójà ọmọ Yorùbá wà nù ọlọ́pàá wọ́n ti pa àìmọye ọlọ́pàá ọmọ Yorùbá wà nù DSS wọ́n ti pa àìmọye DSS so automatically ṣé báyìí láwà káwọ́ gbéra ẹ dákun ṣẹ̀ṣẹ̀ máa pé àwọn ọba bọ́ ó ti sú mi báyìí mo fẹ́ pe bàbá mi Makama àti bàbá wa Olúgbọ́n àwọn méjèèjì yẹn kì í bẹ̀rù láti sọ̀rọ̀ ríra yín bí ọba tó ń tọrọ jẹ lọ́dà ẹnìkankan ẹ̀yin méjèèjì ẹnìkan nínú yín kírísítẹ́nì ẹnìkan ẹnìkejì mùsùlùmí ẹni tó jẹ́ kírísítẹ́nì tó di kọ́ ni bàbá Olúgbọ́n ẹni tó jẹ́ mùsùlùmí tó di kọ́ ni so bàbá Olówu gbogbo wa la mọ̀ pé mùsùlùmí tó di kọ́ ni wọ́n wàláhì tán bá ń travel ibi tí àsìkò wọn bá dé bá wọn ibẹ̀ ni wọ́n ti kì wọ́n páàkì ibẹ̀ wọ́n ti kì mo sọ fún yín pé kán tó jẹ ọba lèmi ti close mọ́ wọn kán tó di ọba rárá lèmi ti close mọ́ wọn mo dẹ̀ mọ̀ orí èèyàn tán jẹ́ gbogbo ìgbà náà ni mo dẹ̀ ń sọ fún wa mo wá bẹ ẹ̀yin ọba méjèèjì báyìí mo bẹ bàbá wa Olówu Kúta mo bẹ bàbá wa Olúgbọ́n of Ilé-Ìgbọ́n ẹ̀yin méjèèjì mo fi Ọlọ́run Elédùmarè bẹ̀ yín mo fi alálẹ̀ bẹ̀ yín mo fi àwọn òbí tẹ́ ẹ jáde lára wọn tí wọ́n di bàbá ọba ìyá ọba mo fi wọ́n bẹ̀ yín mo fi gbogbo irúnmọlẹ̀ mẹ́rìndínlógún tí ń bẹ ládùúgbò àgbálá ilẹ̀ Yorùbá mo fi wọ́n bẹ̀ yín ẹ dákun yín méjèèjì bá mi tí kìkìrì ọ ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí bẹ́ẹ̀ ṣe lè parí ìjà Chief Sunday Igboho àti Ìbà Gani Adams tẹ́ ẹ bá kọ́kọ́ parí ìyẹn náà problem tí ń bẹ ní ilẹ̀ Yorùbá ẹ ti solve 40% inú ẹ̀ 40% lẹ ti solve yẹn ẹ̀yin méjèèjì ẹ̀yin ọba wa méjèèjì mo fẹ́ kẹ́ ẹ bá mi ṣe ìgbésẹ̀ tó bá tọ́ àti ìgbésẹ̀ tó yẹ ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run ẹ dákun mo tún fi Ọlọ́run Elédùmarè bẹ̀ yín ẹ bá mi gbé ìgbésẹ̀ tó bá tọ́
ẹ̀yin ọba méjèèjì ni mo ti pé ọba ó ti sú mi bọ́ ẹ̀yin ọba méjèèjì yẹn tí mo mọ̀ pé wà á já ẹ̀ tí mo dẹ̀ mọ̀ pé ẹ̀rù kì í bà yín tẹ́ ẹ bá ti wà lórí òtítọ́ ẹ sọ dójú ẹ̀ ẹ̀yin méjèèjì yẹn mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run mo tó fi orúkọ Ọlọ́run bẹ̀ yín mo tó fi orúkọ Ọlọ́run bẹ̀ yín mo tó fi orúkọ Ọlọ́run ọba tó dá gbogbo ayé tó dá àwọn ancestors wa gan mo tó fi orúkọ Ọlọ́run bẹ̀ yín ẹ dákun ẹ̀yin méjèèjì ẹ bá mi take up ọ̀rọ̀ yẹn ibì kan ni ó ti bẹ̀rẹ̀ tó bá bẹ̀rẹ̀ lọ́dọ̀ ẹ̀yin méjèèjì mo mọ̀ pé ẹ lè bá mi coordinate àwọn ọba ẹ lè bá mi bá ọba wa ní Ifẹ̀ sọ̀rọ̀ yójúmọ́ ni wọ́n ń sọ dáadáa ń pa yín yójúmọ́ náà ni mo sì rán yín sẹ́ lórí pé ẹ pè ìpàdé àwọn nǹkan tó yẹ ẹ pé ṣùgbọ́n báwọn ọba ní ìbába yín sọ̀rọ̀ ó ṣeé ṣe kẹ́ ẹ lè gbà gbogbo dáadáa tẹ́ ń ṣe yẹn ń sìn it's not enough ntọ́wọ́ enough ni pé tá a bá pè yín lórí ọba ilẹ̀ Yorùbá kí ilẹ̀ Yorùbá ó tòrò lọ́wọ́ ní tẹ́lẹ̀ sí tó lè yàwó yẹn lẹ́nu kò sí nǹkan mìíràn tẹ́lẹ̀ sí tó lè yàwó yẹn lẹ́nu ẹ̀ dálé iṣẹ́ lẹ̀ ẹ̀ ń gbà wọ́n yẹn síbẹ̀ àwọn tí èsọba náà ń dálé iṣẹ́ lẹ̀ wọ́n ń gbà wọ́n yẹn síbẹ̀ Dangote ò kì í sọba Ọ̀tẹ́dọ́lá ò kì í sọba wọ́n dẹ̀ gbà wọ́n yẹn síṣẹ́ so enough is enough pé kíní nǹkan mi ni bẹ́ẹ̀ yẹn bá filẹ̀ tó lóko bó bá toko dé náà ibẹ̀ náà ni ó bá ti pariwo yín ẹ̀ẹ́dẹ̀ lè sọ pé wà á ti ẹ̀gbọ́ kankan nínú gbogbo ní mo fi pariwo yín yẹn kò sẹ́ni kankan tó sọ létí yín too bad tí o tí ìran Yorùbá bá ń bá a lọ báyìí ẹgbẹ́ tí èèyàn méjì bá ti ń jà wọ́n jàjà kú ni ààrẹ ní parí ìjà bàbá Awólọ́wọ̀ àtàkíntọ́lá táwọn méjèèjì fi lọ so oríṣiríṣi bẹ́yẹn ló ti ṣẹlẹ̀ ní olè Yorùbá táàrẹ ni àárí àwọn èèyàn tó lè gbá kanra pé mo dùn mí o ipò tí mo wà yìí Ọlọ́run mo tún dúpẹ́ sá torí ipò tí mo wà yìí náà ó sì tún wà nú ara àwọn nǹkan táwọn kan lé kan débẹ̀ èyí tí mo fi dúpẹ́ nìyẹn ọ̀ká ní Ọlọ́run fún mi ní what it takes láti pàṣẹ ńlẹ̀ Yorùbá ni ṣe mọ what it takes kì í ṣe pé mo jọba ni what it takes owó kò sí ní téèyàn ò lè fowó ṣe kò sí ní tó bí ọba di pé kí n kó èèyàn bíi mẹ́rin máa ra mi kí mọ́tò ẹ̀yọ kan gbà wá ká máa lọ físìtì ọba kọ̀ọ̀kan ká máa lọ kó pọ́blẹ́mù pé ẹ gbọ́dọ̀ rí sọ́fù ìjà lágbájá àti lágbájá ń bá ṣe ṣùgbọ́n ọ̀nà mélòó mo fẹ́ lọ bó mo ti fẹ́ rówó epo bó mo ti fẹ́ rówó sọ̀tẹ́ẹ̀lì bó mo ti fẹ́ rówó jẹun so ìyẹn ni tó bá ṣe pé Ọlọ́run ṣe mí bí mo ṣe fẹ́ tí mo sọ ò kì í ṣe pé Ọlọ́run ṣe mí dáadáa o Ọlọ́run ṣe mí dáadáa jọ pọ̀lọpọ̀ àwọn èèyàn míì náà lọ so ibi tí mo bá ọ̀rọ̀ ìdílé ni ìní dákẹ́ mọ̀ pé mo ti ń sọ ọ́ bọ̀ ti pé màá tún máa sọ lọ náà ni Chief Sunday Igboho tán bá láwọn ọ̀fẹ́ oní Kwara nìkan kọ́ ní ilẹ̀ Yorùbá ntọ́ bá mú àwọn ọba ilẹ̀ Yorùbá tó mú àwọn population ọmọ Yorùbá tán ń bẹ níbẹ̀ yẹn tí wọn ò lè dá sọ̀rọ̀ bàbá wa Adébárà mo expect pé wọ́n dá sí tiẹ̀ o Chief Sunday Igboho ni mo bá wí yẹn o mo expect ok ká tiẹ̀ sọ pé bàbá wa Adébárà ọba làwọn nílùú kan Sunday tó jẹ́ pé jagunjagun tó jẹ́ jagunjagun ọmọ ilẹ̀ Yorùbá káfàtà ńkọ́ kí ló dé tá ààrẹ nìkan kan tó jáde nínú ẹ má jẹ́ kí n sọ pé kí ló dé tá ààrẹ nìkan kan àwọn èèyàn kọ̀ọ̀kan jáde bọ́ wọ́n rí àwa tá à ń jáde yẹn bí àwa tá à lẹ́sẹ̀ ńlẹ̀ wọ́n rí tírú wa ń sọ bí ọ̀rọ̀ tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ tí ok tírú ọ̀kan nínú àwọn bàbá wa yẹn irú bóyá bàbá Olúgbọ́n bóyá bàbá Olówókúta tí wọ́n bá jáde tán bá sọ̀rọ̀ wọ́n rí i pé yes èèyàn ló sọ̀rọ̀ yìí mọ katiwa náà kún lẹ́ẹ̀kọ̀ọ̀kan pàápàá jùlọ ìta bá fi sọ̀rọ̀ lórí ìrẹ́pọ̀ ẹ máa kákùn so
ẹ fi àwọn Kwara lẹ̀ èmi náà mi ò rẹ́dì láti ẹ̀ ti sọ kankan gbà Kwara mọ́ òun ní kí n sọ kankan gbà wọn mọ́ torí pé táwa bá ń gbìjà yín tẹ̀yìn káwọ́ gbòòrà tẹ̀ ń wọ̀ràn too bad kámọ́ra kẹ́mọ́ ti ok ẹ jẹ́ a sọ pé ní iye àwọn ok ṣé 50 kíní kan ni mo pe àwọn ọba yẹn ẹ dákun ẹ má bínú mi ì fẹ́ ṣe mistake kankan gbogbo ọba 54 ẹ dákun ọba 54 káàtì ẹ̀ wá lẹ́yìn ò lè jáde ẹ wọ àwọn èèyàn jankan nínú ìlú yín kẹ́ ẹ mú 10 just 10 ní gbogbo ìlú tẹ́ ìjọba lé lórí káwọn náà jáde ká máa complain ká máa sọ̀rọ̀ tó ọmọ Yorùbá ń fẹ́ ẹ wá mú 10 yẹn ẹ wá multiply rẹ̀ by 54 ẹ wo iye èèyàn tí ó máa òkè kó tiẹ̀ jẹ́ pé ẹ̀ẹ̀kan ní kálukú wọn yẹn ń sọ̀rọ̀ láàrin ọ̀sẹ̀ ẹ wo iye èèyàn tí ó máa sọ̀rọ̀ láàrin ọ̀sẹ̀ láti bẹ̀yẹn so ẹ̀rẹ̀ pé táwọn èèyàn bá ń gbọ́ náà ni wọ́n mọ̀ nítorí bá rí náà rí ẹ̀yin dákẹ́ ẹ̀ sọ̀rọ̀ ṣé kí wọ́n máa wá payín lọ bọ́n ṣe payín yẹn sì ni ṣé kí wọ́n máa payín lọ àti ẹ̀dúpẹ́ ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ ẹ wo gbogbo Ọ̀yọ́ ẹ wo bí wàhálà ṣe bá gbogbo Ọ̀yọ́ kò sí tọ́kàn yín Ìlọrin kò sí tọ́kàn Emirate nínú pé wọ́n pa àwọn èèyàn kan ní ọ̀dọ̀ àwọn ìgbóhùnà kankan bẹ́ẹ̀ yẹn kò sí tọ́kàn yín wọ́n pọ̀ bá ní area yẹn kò sí tọ́kàn yín torí kìí ṣe èèyàn náà pa àwọn fámìlì yìí náà sì ń pààyàn so kò sí tọ́kàn yín ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ní Kwara ó kù sọ́wọ́ yín gbogbo ní tẹ́ ẹ bá fẹ́ kó ṣẹlẹ̀ sí yín náà ni ó ṣẹlẹ̀ bóyá bá ṣe ń jí yín gbé ẹ ó ṣeé ṣe kọjá pé ó wù yín ní ò ṣe sí reaction kankan lọ́dọ̀ yín káàrí reaction lọ́dọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ yín tó jẹ́ pé very few èèyàn láwọn tó jẹ́ ọmọ tí mo lè pè ní ọmọ ọkọ Àfọ̀njá àwọn kọ̀ọ̀kan náà ń jáde tá ń sọ̀rọ̀ gbogbo èyí tẹ́ ń jáde yẹn pẹ̀lú ògo Ọlọ́run ó bá mi gbé yín ga Ọlọ́run ó bá mi pọ́n yín lé asọ̀rọ̀ sẹ́mi yẹn ní sọ̀rọ̀ dànù so ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire fídíò yìí kò ní gàgùn jù ṣùgbọ́n anytime ni màá tún dìde tí màá tún sọ̀rọ̀ nípa nǹkan yìí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí so bí bá dé mi ò ní sọ̀rọ̀ nípa Kwara State mọ́ àwọn ọmọ tàfọ̀njá tán bẹ́ẹ̀ mẹ́ǹkan tán jẹ́ ìrántí mi ṣé màá dákẹ́ náà kó ayé gbé wọn lọ ní ìdí tí mi ò fi easy fún mi láti sọ pé mi ò ní sọ̀rọ̀ nípa Kwara State mọ́ nìyẹn ṣùgbọ́n àwọn tá a bá gbé tán gbé problem gbèsè ayé wọn nìyẹn àwọn tá a bá fà tán fà problem gbèsè ayé wọn nìyẹn Sunday Igboho you are less concerned pẹ̀lú Kwara Kwara alẹ̀ ẹ jẹ́ àkọ́kọ́ mójútó tàwa ara wa ná bá fẹ́ mójútó tàwa ara wa bí iná bá jó ni tó bá jó ọmọ ẹni tààrà ẹni là á kọ́kọ́ gbọ̀n tààrà ẹ̀ lọ́kọ̀ọ́kọ́ gbọ̀n torí o ò ní feelings èyí tó ń jó ọmọ èyí tó ń jó lọ́kọ̀ọ́kọ́ gbọ̀n àti kó tó wá rí pé ó ń jó ọmọ rẹ náà so Ọ̀yọ́ State gbogbo tọ́lọ́ ń bá ràn yín lọ́wọ́ láti ṣe láti protect àwọn ọmọ ìyá ẹ̀ àwọn bàbá ẹ̀ ṣe gbàgbé lórí pé gómìnà kan mú mi gbàgbé lórí ẹ̀ èyí tó ṣẹlẹ̀ níjọ́sí ò lè ṣẹlẹ̀ mọ́ torí gbogbo ìtọ́jú níjọ́sí látòkè ló ti wá gọ́fúnà kan ò lè agbára gọ́fúnà kan ò kárù yẹn agbára gọ́fúnà mẹ́wàá lápapọ̀ kò kárù yẹn ọ̀kan tó ṣẹlẹ̀ yẹn níjọ́ yẹn tó ṣẹlẹ̀ sí ẹjọ́ yẹn agbára òkè ni so agbára òkè ń sìn lẹ́ni tí gbogbo ìran Yorùbá ni ìlè sọ pé tiẹ̀ ti ọmọ Yorùbá agbára òkè so nítorí pé wọn náà wá jọ ọmọ Yorùbá tiẹ̀ ni nítorí pé Ìbà Gani Adams jọmọ Yorùbá tiẹ̀ ni so mo tún wá fẹ́ fi àsìkò yìí rọ Ìbà Gani Adams Ìbà Gani Adams kò sígbà tí mi sọ̀rọ̀ yín láì dáa kò mí pé gbogbo nǹkan tẹ̀ ń ṣe ló right kò sígbà tí mo sọ̀rọ̀ Sunday láì dáa kò mí pé gbogbo nǹkan tó ń ṣe ló right Sunday ò kì í sọ lọ́hùn Ìbà Gani Adams ò kì í sọ lọ́hùn
wọn ò lè a lè má rí mistake kéékèèké tí ó wáyé lọ́wọ́ wọn lọ́dọ̀ wọn. Mistake kéékèèké lè wáyé, gbogbo yín lẹ mọ̀ pé a kì í sọ Ọlọ́run. Nobody is perfect. Ọlọ́run nìkan ló, àwọn tí wọ́n jẹ́ ànábì, àwọn tí wọ́n jẹ́ Jésù náà, wọn perfect. Tí Ọlọ́run bá wá fún àwọn ànábì ní agbára perfection yẹn, ẹ dákun torí Ọlọ́run, human being wo ló lè perfect? Human being wo ló lè perfect? Táwọn òjíṣẹ́ Ọlọ́run tó ti kọjá lọ, táwọn bá perfect. So ẹ lè má máa rí mistake kéékèèké lọ́wọ́ àwọn èèyàn. Ẹ jẹ́ ká máa wo àṣìṣe àti máa ṣe bọ̀. Ẹ jẹ́ ká wo ìgbà tí Sunday Igboho tẹ́nìkan kan ò gbowó fún tó kọ́kọ́ jáde láti gbìjà àwọn òbí ẹ̀. Àwọn òbí ẹ̀ tá à ń sọ yìí kì í ṣe ẹni tó bí, kì í ṣe mọ̀lẹ́bí bàbá ẹ̀, kì í ṣe mọ̀lẹ́bí ìyá ẹ̀, ṣùgbọ́n mọ̀lẹ́bí Yorùbá, nítorí pé ó dẹ̀ mọ̀ pé Yorùbá lòun, ó rí wọn gẹ́gẹ́ bí ọmọ ìyá àtòun. Gbogbo ìgbà tí Ìbà Gani Adams náà ti ṣe àwọn nǹkan kan síwájú, torí pé àwọn náà rí pé Yorùbá làwọn, ẹ̀ẹ́dẹ̀ lè mọ́ fi ajẹ́ Yorùbá. Ẹni tí ó bá ṣe lọ́nà lóko ló sọ pé OPC wọn ò ṣe dáadáa kan fún ìrìnà Yorùbá rí. Lóòótọ́ àwọn àṣìṣe kan wà táwọn ọmọ kan tí wọ́n máa lọ fi OPC dẹ́rù bà ẹni tó ń fẹ́ girlfriend wọn, ṣe kinní kan ṣe kan, gbogbo irú yẹn wà. Kò dẹ̀ síbi tí ò sí. Ó wà láàrin àwọn Kìrìsìtẹ́nì, ó wà láàrin àwọn Mùsùlùmí, ó wà láàrin àwọn babaláwo, ó wà láàrin adáǹṣe, ó wà láàrin àwọn oníṣègùn. Kò síbi tí ò sí. So ẹ jẹ́ á máa fojú fo àwọn nǹkan kan máwọn èèyàn lára náà. Wọn ò ń sọ Ọlọ́run. Ẹ̀yin èèyàn mi, ẹ má jẹ́ kankan náà ògùn jù báyìí lọ. Mo kí gbogbo wa pé pẹ̀lú ògo Ọlọ́run, ayọ̀ àti àlàáfíà la fi máa ríra. Títí àsìkò tí màá tán wá mú òmíì wá sétí gbọ́ yín, mo kí gbogbo yín pé ojú ò fẹ́ra.